Ẹ̀kálẹ́, ẹ̀kálẹ́ gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Àkí ládéládé o, àkí lóyè lóyè, àkí gbogbo ajúnilọ. Shut up. Àkí gbogbo ajúnilọ tí wọ́n ti ń bá wa darapọ̀ mọ́ ètò. Iye tí ń wọlé, ẹ bá wa gbọ́ lè ṣe ẹbọtí. Ọwọ́ tẹ fi ń tẹ ẹni fi gbọ́mọ sí ṣẹ́dùmọ́ rẹ̀. Àwọn ẹ̀yin àgbàlagbà pa lówe, ẹni àti òwúrọ̀ kùtùkùtù ni a ti máa ń sámọ̀ gbígbẹ tó ṣe bí òwe, ẹ má bínú. Jẹ́ a máa lajú wa kalẹ̀ ń sìn tí Fúlàní á kọ̀ntínú láti máa pa ọmọ káàárọ̀ oòjíire. Ǹjẹ́ a máa lajú wa kalẹ̀ tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa pa ọmọ Yorùbá ń ṣojú ẹ̀mí wa? Shut up. Ṣé a máa lajú wa kalẹ̀ tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa fi ẹ̀mí ọmọ Yorùbá ṣòfò? Àbẹ́lẹ̀ ò tí ì wá pọ̀ jù lóṣojú yín sìn. Bí a ṣe ń gbọ́ níwọ̀nsì kan tán nìmí tún ń jẹyọ. Bá ṣe ń gbọ́ kan tán nìmí ń jẹyọ. Bá ṣe ń gbọ́ kan tán nìmí ń jẹyọ. À ń gbọ́ kan tán nìmí tún ń jẹyọ. Can we continue like this? Kí ni ṣíṣe, kí láì ṣe àwa ọmọ Yorùbá? Àwa ọmọ káàárọ̀ oòjíire, kí ni ṣíṣe, kí ni àìṣe? Ẹ̀kálẹ́ lẹ́ẹ̀kan sí, àbáríkà ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ yẹn á tù wá lára o. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ọmọ bàbá mi, ṣé lè ò ti ya pọ̀ jù báyìí? Ṣé lè ò ti pọ̀ jù fún wa lílẹ̀ Yorùbá? Nígbà tí mo wo ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn látàárọ̀, nǹkan ń wò ni pé kí ni ká ti pè gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Kí ni ká ti pè? Ẹ̀yin ládéládé, lóyè lóyè, àbí torí pé kò tí ì dé ọ̀dọ̀ ẹ̀yin kan ni? Ṣé ó dìgbà tí ó bá dé ọ̀dọ̀ yín kẹ́ tó sọ̀rọ̀ sókè? Will you shut up? Ṣé ó dìgbà tí ó bá dé ọ̀dọ̀ yín kẹ́ tó sọ̀rọ̀ sókè? Ẹ já wo ìpínlẹ̀ Kogi State, nítorí pé ohun tí à ń sọ yìí ó ti kàn wọ́n lára. Ṣé ká ní ìtorí ẹ̀ ni àwọn ọba ni wọ́n ṣe ṣetán láti so ọ́ pọ̀ mọ́ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà? Cause tí a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó ti ń kúrò ní nǹkan tá à ń nérò. My question is that tí a bá tẹ̀síwájú láti dákẹ́ bí a ṣe dákẹ́ yìí, bí gbogbo wa ṣe dákẹ́, tí a bá tẹ̀síwájú, kí ló máa jẹ́ òpin ìrìn àjò Nàìjíríà? Ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ n pè ní Nàìjíríà.
bóyá kẹjá gbàgbé kẹsìdé ká gbé ọ̀rọ̀ pé ẹ̀yà tí wádìí kan kẹjá gbé tì sí ẹgbẹ́ kan sìn. Mo pòsì ìròyìn kan lọ́sàn-án ìní látàrí iṣẹ́ láabi tí àwọn àtìláwí tí wọ́n ṣe ní Kwara mọ́jú ìní. Ẹnìkan wá kọ́mẹ̀ntì kankan síbẹ̀ because èmi ti ń rí i pé ó ti ń jájọ́ àwọn ọmọ Yorùbá kan lójú ńsìn because nígbà yẹn a sọ fún wọn a sọ fún òyìn o ẹ̀yin ni ò gbọ́ o but mo wá rí i pé ó ti ń jájọ́ wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ̀rọ̀ sókè. Ibẹ̀ náà la sì ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ládéládé tó sì jẹ́ pé Àtíkù tàbí Òbí ló tún wà ní ọkàn ẹ̀mí wọn. Ǹjẹ́ ìbéèrè mi lálẹ́ ni pé ǹjẹ́ ó yẹ kí gbogbo iṣẹ́ láabi tó ń lọ nínú location 419 kó máa lọ ká tó wá máa sọ wípé a sì tún ń sọ wípé Peter Obi kan ló lè ṣe Àtíkù kan ló lè ṣe ká tó wá rí àwọn ọmọ Yorùbá kan kí wọ́n ṣètò wá máa sọ pé ókè o nísìnyí o tó tún kàn ní pé káwọn tó máa bá olóṣèlú lọ lẹ́lẹ́kejì lẹ́yìn ìgbà tí a ti kékékékékékéké ẹ̀ka lẹ́lẹ́kan sí. Can we continue like this? Now lánàá yìí wọ́n sì gbé a sì rí ṣẹ́rí ẹ bá wo kọ́ tó ń wọlé yìí láti Kwara ni nǹkan tó ń fèsì lọ́hùn ni o ẹ̀jẹ̀ ń gbé nǹkan tó ń fèsì ní Kwara ni o ìpè náà ti ń pè mí báyìí o wọ́n ṣe ń pè all the time nìyẹn. Ọ̀gá mi sà ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́sà o ẹ̀ra sà o ẹ̀ra sà báwo ní sáì dọ̀dọ̀ yín sà ẹ má ti bínú sí wa. Àti àtẹ̀tí wa kúrò ní Kwara State. Kí ni mo tẹ̀ tún porúkọ ìlú yín yẹn sà because Òrò-Àgọ́ ẹjọ́ ṣé àwọn ìṣẹ̀lẹ̀ ilé tó tún ṣẹlẹ̀ lẹ́nu ìjẹta because mo ṣe wà mo wà lórí program bí mo ṣe bá yín sọ̀rọ̀ yín lánàá àná sí èní ṣé kò dé sáì dọ̀dọ̀ yín. Ok ó dé Ìdọ̀fin. Ok bọ̀ ṣé wọn ṣáàdẹ́ mi èèyàn légbodò ní sáì dọ̀dọ̀ yín yẹn. Ok ok wọ́n kó àwọn mẹ́jọ báyìí. Ok ti Ekwa Church ẹjọ́ èló ni tẹ́ bá máa bá àwọn èèyàn wá sọ èló ni wọ́n ransom tí wọ́n request fún presently now. 1 billion. 20 million. Bàbá mi ìjẹ́ ẹ̀yin fọwọ́ sí wípé ká máa san ransom fún ọmọ játijàti ẹranko tí ò yẹ kó máa gbé lẹ́rìn ìlú tí ò yẹ kó máa gbé pẹ̀lú àìjẹ́ fọwọ́ sí pé ká máa kó gbogbo owó tá a bá ní ká lọ máa kó fún wọn bàbá mi. Fọwọ́ sí that should not be the solution. But our family. Bàbá mi ẹ dóná níbi tẹ́tí ẹni kò yẹ kó jẹ́ solution ẹ jọ̀ọ́ kí wá ní solution ẹ̀yin gẹ́gẹ́ bí akọni kí ni solution. Solution náà ni ẹ̀bẹ̀ tá ń
bẹ̀ yín kẹ́jẹ́ kí ọ̀gá yín wò kó wọlé. Ó dà, ẹ má wọrí, a máa sọ, máa padà pè yín padà tí bá ti parí program. Nǹkan tí mo fẹ́ gbọ́ lẹ́nu yín nìyẹn, ẹ ṣé gan ni. Ẹ ní bógun lọ lágbára ṣe Èdùmàrè. Ṣé rí, a sì ń sọ a sì kó fádà ńlẹ̀ ni o. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ Kwara ni mo sì ń sọ lọ́wọ́, mi ì mọ̀ bóyá wọ́n máa pè mí lálẹ́ o. Ìgbà tí a wà ní Ìsanlú ni bàbá mi pè mí last, mi ì dẹ̀ ráyè gbé kọ́ wọn because mo wà lórí live program nígbà yẹn, mi ì ráyè gbé kọ́ wọn, àráyè sọ̀rọ̀. Ṣùgbọ́n wọ́n ti ń pè báyìí láti bí ọ̀sẹ̀ bí mẹ́ta wọ́n ti ń pè ń sìn. Àwọn tí wọ́n kó lẹ́kọ́ wá church because ó ní nǹkan kan àti nǹkan kan tí mi nílè sọ lórí afẹ́fẹ́ nípa ọ̀rọ̀ yín kó wá church yẹn. Òun ni wọ́n ń pè mí fún kọ́ wọ́n lè gbọ́ feedback. Nígbà tí Fúlàní bá ń gbé àwọn ọmọ ìyá ni, tí Fúlàní ń béèrè tó ń béèrè 1 billion. Ọmọ Yorùbá kí ló ṣe wá tá à ń sùn? Fúlàní mo ń sọ, mo tó ń sọ, mo ní Fúlàní ò tó nǹkan tí wọ́n ń pera wọn. Ẹ ọmọ ìyá mi, ẹ má jà dákẹ́, ẹ má jà dákẹ́. Can we continue like this? Ṣé a gbọ́dọ̀ dákẹ́? Mi ò fẹ́ kú. Ó dẹ̀ ń joyè yìí, ó dẹ̀ ń di orò òdílé ilé olúkálùkù lọ. Ẹ wo brọ́dà wa tán wà lórí afẹ́fẹ́ yìí, ọ̀dọ́ ni wọ́n. Ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn ni wọ́n pa ìgbọ́n tẹ̀ ń wo ilé Àkúrẹ́ North. Àti débẹ̀ o, nígbà tí ọ̀wọ́n ti ọ̀rọ̀ àgọ́ tí wọ́n tún pè wọlé ǹsìn, tí wọ́n ní wọ́n ń retí wa. My question is that ṣé olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà náà ló máa dá ṣe? Ẹ̀yin ọba tó yẹ kẹ́ ti sọ̀rọ̀ sókè, kẹ́ gbóhùn lọ òkè. Kí ni talẹ̀ ń dúró dè náà? Ṣé Amẹ́ríkà gọ́ọ̀mẹ̀ntì náà lẹ ṣe ń dúró dè ni, àbí tanikánẹ̀ ń dúró dè? Kò sí nǹkan tó wá ń dùn mí ju àwọn tí wọn ò tó darí ìlú tí wọ́n fi sí Àkúrẹ́ North. Nítorí pé tẹ́ bá tó darí ìlú, bó le jù bí ẹ ránṣẹ́ sí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tí ò bá yọjú, ó yẹ kẹ́ sá lọ bá ń bàdàn ni. Ó yẹ kẹ́ sá lọ bá bàbá yẹn ń bàdàn. Ẹ wá gbà wá kalẹ̀. Ṣùgbọ́n kàkà tẹ́ fi máa ṣe bẹ́ẹ̀, ó túmọ̀ sí wípé kò ń ṣe ẹni tó yẹ kó gbádé fún ni wọ́n gbádé fún ní Àkúrẹ́ North. Àti ní àbúyín mọ́, ṣùgbọ́n a máa sojú abẹ́ǹkọ́, a máa sọ abáyín sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Nítorí pé wọn ò lè máa pa àwọn èèyàn wa káwa dákẹ́. Eléyìí ń ṣe ọ̀rọ̀ ìjà ẹ̀rín wa náà. Kí ni Fúlàní ń gbé fún èèyàn bá tẹ̀sí dákẹ́ by this time? Ṣé kátẹ̀ wá ní pé ẹ máa lajú yín lẹ̀ kí Nàìjíríà crash? Ìjẹ́ ó yẹ kẹ́ lajú yín lẹ̀ kí ilẹ̀ Yorùbá crash? Okay, kátẹ̀ wá ní pé kò ń ṣe ẹni tí ó yẹ kán gbádé fún ni wọ́n gbádé fún lóòótọ́. Ẹjọ́ àtẹni tó yẹ kí wọ́n gbádé fún àti ẹni tí ò yẹ, ẹjọ́ tí Fúlàní bá bẹ̀rẹ̀ fún operation wọn, ẹjọ́ tí wọ́n máa dá ẹnìkan sí ni
bàbá mi Ibrahim Yusuf ẹ kálẹ́, ẹ ṣé gan ni sà, gbogbo wa jọ ń ṣètò náà ni. Good and fine, Yorùbá nation is the only solution. Ṣùgbọ́n ǹjẹ́ nígbà tí àwọn bá dẹ̀ bá wa sọ wípé ká ṣe sùúrù, tọ́wọ́n bá kan bá wa sọ wípé ọ̀rọ̀ tó ń bí ẹ́lẹ̀ wípé kò gbá girigirigirigiri, wípé ó gba sùúrù, kí làwa fẹ́ ṣe sí? Ẹ wòye years tí ọmọ Adéyẹmọ fi risk life wọn, ẹ wòye years tí ọmọ Adéyẹmọ ò fi lè gbélùú. Bẹ́ẹ̀ náà la rí àwọn ọba míì nílẹ̀ káàárọ̀ òjíire tí a ná òbítíbitì owó lọ visit tí wọn ò jẹ́ ká rí wọn. Ṣe nísìnyí the same ọ̀wọ́n iná la wá rí sìn tí wọ́n ti wá ń jáde síta, ó ti ń kàn wọ́n lára ni. Ṣùgbọ́n ìbéèrè mi ni pé ẹ ń tẹ́ wa lórí ètò, ẹ bá wa fi opinion tí yín náà síbí. Ó tá à ń sọ òwújọ kan gbogbo wa ni, ẹ má jẹ́ ká dákẹ́, àfẹ́kú àfẹ́kú. Ikú wọn dẹ̀ ti ń gbé ká ọmọ káàárọ̀ òjíire lé, kí wá nídìí tí ó yẹ ká ṣe fi dákẹ́ by this time. Kí nìdí? Òun la fi máa ń bẹ̀ yín, ẹ máa bá wa máa share ètò, àmọ́ ibi ètò tí a máa ṣe tí ẹ máa share tó máa bring the solution wá. Nǹkan tó bá lè ta tí bàbá wa Ọ̀nìrìṣà tó sọ pé òun máa ń wò wá, ó ní Koiki Media mo máa ń wò ẹ́ tó bá ti ń ṣe program. Ó ní bàbá Èkìtì mo máa ń rí ẹ, Ọmọlúkà mo máa ń rí ẹ. Ó túmọ̀ sí wípé àwọn bàbá yìí wọ́n ń gbọ́ nǹkan tá à ń sọ. Táwa dẹ̀ mọ̀ pé wọ́n ń lísì sí wa. Òun la fi máa ń bẹ̀ yín, ẹ máa bá wa máa share. Kò dìgbà tí a bá tó ń ṣe kọ́mẹ́dì. Ọ̀rọ̀ tó wà lẹ́ o ti kọjá ọ̀rọ̀ kọ́mẹ́dì. Àwọn influencer tán sọ wípé kò kàn wọ́n, ẹ kí àfọwọ́n yẹn lẹ̀. Another Nigeria army mẹ́rin ló tún pa lé ní early morning today, very early morning. Nigeria army mẹ́rin, ẹ bá lọ wádìí ẹ̀yà tó máa jẹ́, ẹ lọ àwọn mẹ́rin tán pa yẹn ló àti mọ̀ wọ́n, ṣùgbọ́n àwọn mẹ́rin tí wọ́n pa yẹn tẹ́ bá máa wádìí wọn, màá fi dá yín lójú pé ó ṣeéṣe kán jẹ́ ọmọ Yorùbá. Ó nídìí tí mo fi sọ bẹ́ẹ̀ pé a ṣeéṣe kó jẹ́ ọmọ Yorùbá. Ẹ̀yin tẹ́ bá wà lórí ètò pẹ̀lú wa ní ọ̀sẹ̀ bí méjì sẹ́yìn, a ṣe program kan, àwọn program ọ̀bọ sójà kan tí wọ́n pa ní the same Kwara yẹn, ní Òrò Àgọ́ yẹn, Òrò Àgọ́ yà. Ẹ má bínú. Picture bọ̀bọ̀ òun lélẹ̀. Tí ẹ bá rántí, this guy tí ẹ wò yìí, ọmọ ológun Nàìjíríà ni, ẹni mímọ̀ wà dẹ̀ ni. Kí nìdí tí wọ́n fi pa bọ̀bọ̀ yẹn? This very guy is a Yorùbá, ó tó wá jẹ́ ọmọ Òrò Àgọ́ yẹn gangan. Nígbà tí ó wáṣẹ́ tí ò ríṣẹ́, ó bá tọ kété, ó lọ gba fọ́ọ̀mù àmì. Nígbà tó gba fọ́ọ̀mù àmì, wọ́n post ẹ̀ wá sí Kwara State. Nígbà tó tún máa gbé lọ, tó tún máa ṣẹ́kì pọ̀n tí wọ́n gbé lọ, ó tún wá jẹ́ inú ìlú ara ẹ̀. But from there, this very guy ń try láti protect ìlú ẹ̀. This very guy tẹ́ ẹ̀ ń wò yìí, ó ń gbìyànjú láti máa protect ìlú ẹ̀. Ó ń gbìyànjú láti pé
mi ò lè jẹ́ sójà kan gbé mi wá sínú ìlú mi kí Fúlàní tó wá máa pa àwọn ọmọ ìlú mi ń ṣojú mi bọ̀bọ́ ìbẹ̀rẹ̀ àdé òdìdí wọ́n tágẹ́tì bọ̀bọ́ ìwá lọ́jọ́ kan wọ́n dẹ̀ mú balẹ̀ òun ni mo ṣe ń sọ fún yín pé tá a bá tún máa wádìí dáadáa báyìí àwọn mẹ́rin tí wọ́n pa lẹ́ni ó tún lè jẹ́ similar thing bẹ́ẹ̀ náà ló tún ṣẹlẹ̀. The question is that can we continue like this kí wọ́n máa pa àwọn ọ̀dọ́ torí pé níbi tá a ṣe sáṣìn dẹ́sìn ìwọ tó bá jẹ́ alágbára nínú ìlú táwọn bá ní títí ṣiṣẹ́ àwọn yẹn náà tó ń wá kiri ńsìn àbí àwọn tó ń jẹ́ ọ̀dọ́ ìkànnì tó wà lójú fọ́nrán wa yìí another person ní tó jẹ́ driver tí wọ́n pa lébi ní expressway lẹ́ni from Èkó. Can we continue like this? Ọmọ Káàárọ̀ Oòjíire gbogbo yín dákẹ́ sí comment section kì í sọ̀rọ̀ ṣé ká dákẹ́ kí wọ́n máa pa ìran wa ṣojú ẹ̀mí wa ní ojú ayé ẹ̀mí wa. Ẹ fẹ́ ogun Fúlàní ti gbé ogun sí ẹ̀yìn ìkùlé olúkálùkù yín. Ó yẹ kí ti ṣe program tí mò ń ṣe látàárọ̀ but mo kàn jókòó mo kàn ń rò pé kí ló ń ṣẹlẹ̀ kò sí nǹkan tí mi ti rò lẹ́nu pé ibo lọ̀rọ̀ ẹ máa yí sí. Ok à ń pariwo Ìgbòho ṣé Ìgbòho náà là á máa ṣojú Kwara tá a máa ṣojú Ọ̀yọ́ ṣé the same Ìgbòho nǹkan náà là á máa ṣojú Oǹdó tá a máa ṣojú Èkìtì Ọ̀ṣun Ògùn State Lagos State. Bàbá tó dẹ̀ yẹ kẹ́ tó fọwọ́ sí fí òun ló jáde síta báyìí tó pe ọmọ Adéyẹmọ. Mo ń challenge ẹ̀yin ọba tẹ wà ní Àkúrẹ́ North òun la fi ń sọ fún yín ẹ bá wa share ètò yìí nítorí pé ètò yìí èmi wá fi challenge àwọn ọba tó wà ní Àkúrẹ́ North. Another one sì tún ṣẹlẹ̀ ń bẹ̀ lánàá o lánàá yìí it's almost every day by day ní Àkúrẹ́ North. Ẹ bá mi calculate tó bá ń sọ̀rọ̀ Àkúrẹ́ North gbogbo Àkúrẹ́ North ẹ calculate oye kìlómítà tó gẹ́ sí government house because gbogbo ala mọ̀ pé Àkúrẹ́ ni state capital Ondo. We know that Ayédàtiwa ó ti fèdè ọmọ Káàárọ̀ Oòjíire ní Ondo State. Even katakata èyí tí wọ́n fi ń ṣiṣẹ́ ó dà pé orí second phone mi phone tí mo fi ń ṣe program yìí ló wà. Katakata tí wọ́n fi ń ṣiṣẹ́ lọ́wọ́n tó ṣojú ọ̀nà wọ́n ti ná sí mọ́jọ́ ìní láwọn bandit. Mo kí ẹ̀yin ọba tí ẹ wà ní ìpínlẹ̀ Ògùn láti ibi tó ti bẹ̀rẹ̀ láti Ìyàmóye Ìkìrìn Àdé Ifẹ̀ Ìrara Ìkàbà gbogbo ọba tí ń bẹ nínú Ìjùmú mo kí yín. Bẹ́ẹ̀ ni mo kọjá lọ sí Ìyàgbà West láti ibi tó ti bẹ̀rẹ̀ ọba Mọ̀pà Ìsànlú Ẹ̀gbẹ́ Èjùkù Àlù Ìgbàgún Ọ̀rànrè Mọ́yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè rántí dárúkọ. Ìlú pọ̀ mẹ́ẹ̀ state kan lè bẹ́ẹ̀ state kan níbẹ̀ yẹn. Mo kí ẹ̀yin ọba ní ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ẹ kú ìgbàlejò wa lẹ́ẹ̀kan sí. Àwa lálẹ́ láti wá kí anybody. Àní mò ń challenge ẹ̀yin ọba tí ẹ wà ní Àkúrẹ́ North sẹ́ẹ̀
ṣé ọba aládé náà lẹ̀dẹ̀ ní nítorí pé ẹni tí wọ́n ní ó jẹ́ jagunjagun lẹ́ẹ̀rin yín òun ni tí wọ́n ti pa yẹn. Kábíyèsí kan tó nífẹ̀ẹ́ ará ìlú ẹ̀ òun ni tí wọ́n ní wọ́n tuntun pa yẹn. ẹ̀yin tó kù ẹ̀ nífẹ̀ẹ́ ara yín àbí kí Fúlàní wọlé kán gbé yín kán béèrè fún ransom. Ẹ ti gbọ́ iye tí wọ́n béèrè létí ọ̀wọ́n tí ẹ ń kó abẹ́ yẹn 1 billion naira. My question is that Ekiti local government Kwara ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀, ibẹ̀ ni ọ̀rọ̀ àgọ́ wà. Ìbéèrè mi ni pé èèó local government nítorí pé Adébítí local government wọ́n wà ní ọjọ́ Thursday. Ekiti local government ní Kwara Adébẹ̀ after tako ní Eruku. Now my question is that èèó local government sef ọjọ́ wo ni wọ́n ti ní ìjọba gan ti yọ̀ǹda 1 billion naira last sí local government. Tó wá di pé ọmọ tí ò pé ọmọ 20 years kan wọ́n á kidnap àwọn èèyàn mi ó wá ń béèrè 1 billion naira. Àwa kan dẹ̀ dákẹ́ a dẹ̀ kọ etí kò kàn wá a kọ́ sí. A kọ etí kò kàn wá a kọ́ sí. Ìbéèrè mi ní báyìí ni pé ìjẹ́ tó bá kọ̀ntínú délé ṣé ẹ máa rú ẹ̀yin tí ó di pé ọ̀rọ̀ Peter Obi ọ̀rọ̀ Àtíkù ló ń jẹ yín lógún lẹ́yìn ìgbà tí bàbá wa President Bola Ahmed Tinubu tó ti ní pé òun ṣetán pé òun finá fídọ̀ láti yọ̀ǹda ọ̀rọ̀ ètò ààbò fún wa. Kí la tún wá ń retí? Ìkànṣẹ́ wa sọ pé Peter Obi àbí Àtíkù. Mo ń sọ fún ilé alẹ́ yìí mo ní nǹkan tó wà nínú ọ̀rọ̀ Nàìjíríà ó dìpù ju nǹkan tí ẹ mọ̀ lọ. Gbogbo ẹnu ni mo fi ń sọ. Ọ̀gá mi Koiki wọ́n mọ̀ ó ní àwọn ibì kan tó gbé rán mi lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àní nǹkan tó wà lé ọ̀rọ̀ Nàìjíríà sẹ́ẹ̀ tí ẹ bá ní opportunity tí àwọn top officer kan tẹ bá jọ meet one on one tí òun sọ̀rọ̀ orí fún wọn ò lè sọ fún yín lórí fún tẹ bá ní opportunity tán tẹ jọ meet one on one ẹ máa mọ̀ pé nǹkan tó ń gún wọn nínú Nàìjíríà ó deep gan. Tí a bá sọ fún yín àní fi ẹnu àní pe orúkọ wọn yẹn àwọn kan tẹ̀ ń sọ pé ó fẹ́ wá rescue yín ní àrán January yẹn ó yẹ kẹ́ ẹ̀yin tẹ́ bá nóye ó yẹ kẹ́ ti mọ̀ bọ̀ tá a fẹ́ dárúkọ wọn lórí afẹ́fẹ́ tí wọ́n kó wọn wá láti ibì kan ó ti yé yín láti òkè náà lára àwọn tó ń ṣe wá yẹn náà ni torí mo pariwo fún àwọn èèyàn mi gbà yẹn kò sí èébú tí ẹlòmíì ò bú mi ṣé àwọn yẹn ti wá rescue wọn sí mi ní parọ́ tàn yín nísìnyí wọ́n ti compromise. I can tell you that. Ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ọ̀gá mi Koiki wọ́n mọ̀ sí. Bẹ́ẹ̀ni wọ́n ti compromise. So ìdí nìyẹn tá a fi sọ fún yín pé kò sí orílẹ̀-èdè kankan tó ń bọ̀ wá gbà yín. Àwa la máa gbára wa. Ìwọ tó ń retí bóyá president kan láti ìlú kan ń bọ̀ wá gbà ẹ́ àmọ́ mọ́ máa fẹ́ dárúkọ kọ́sà àfẹ́ wọnú kìíní yẹn lọ àfẹ́ deep àfẹ́ wọnú ẹ̀ deep ó nídìí ọ̀rọ̀ àṣírí ni a bá sọ fún yín a ní wọ́n ti compromise mo pariwo títí ń gbà yẹn ọ̀wọ́n yẹn gangan ló ń ṣe wá ọ̀wọ́n yẹn gangan ló ń ṣe wá ọrọ̀ ajé wa ló ń rọ̀ mọ́ wọn lójú ọ̀rọ̀ mineral resources tó wà lórí ilẹ̀ wa ló rọ̀ mọ́ wọn lójú ẹ̀yin kan ẹ ní ọmọ kan tó ń sọ
ẹlòmíà máa ṣọ́nù mi ti bá wà lórí go and sit down, go and find work to do. Àní àwa la máa gbára wa. Àwọn funfun tá à ń sọ yẹn àwọn ló kó bá wa. Ibo ni Fúlàní ti ń rí machine gun? Ìwọ tó bá tó yẹ òye ayé bá yé ẹ ó máa fi ọpọlọ gbé nǹkan tí mò ń sọ. Ibo náà ti rí machine gun? Ibo náà ti rí àwọn pọ́ǹpù tí wọ́n ń lò? Ibo náà ti rí nǹkan ìjà tí wọ́n ń lò? Is that not same people kọ́ ló kó fún wọn ni? Ẹ má jẹ́ kéèyàn kankan tó máa tàn wá mọ́, kéèyàn kankan má pe ajá fún wa lọ́bọ mọ́. Ẹ̀kọ́ kọlà náà ìwé ló kọlà sẹ́kọ̀ọ́ lójú. Àwa la máa gbára wa, ṣùgbọ́n along the line tí a bá ń gbára wa lọ, àwa lè rí orílẹ̀-èdè kan tá a sọ pé àwọn fẹ́ wá assist wa. Ìyẹn yàtọ̀ dàí pé kẹ́ máa expect pé orílẹ̀-èdè kan láwa bá wa start ẹ̀. It's not possible. Kò possible. Àní kò possible. Àsọ títí ń gbà yẹn ẹ̀kan ní resources tẹ́ni ṣe ti jàǹfààní ẹ̀ ní kinní kan ẹgbẹ́ ṣe ṣé ọ̀rọ̀ resources là ń sọ ni? Tí àwọn ará ibi bá kó resources lọ tí mo wà lálàáfíà, ṣé kò pè mí? Ṣùgbọ́n asọ́gbà yẹn ẹni torí resources ló jẹ́ ká ń takò wọ́n, torí resources ló jẹ́ ká ṣe gbá, torí resources ló jẹ́ ká ṣàwò. Ẹ má jẹ́ kán tàn yín mọ́. Ẹ má jẹ́ kán tàn yín mọ́. Àwọn wo ló wá tí wọ́n wá ṣe fake amalgamation fún wa? Who are those people? Fúlàní fúnra wọn kọ́ ló ṣe amalgamation lé wa lórí. The same people tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ náà ni. Same people yẹn ló wá sí ilẹ̀ adúláwọ̀ tó wọ́n á ṣe bó ṣe wù wọ́n. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, àwọn ará ibi wá sílùú wa year before 1914. Nígbà tó dá 1914 wọ́n fi so wá papọ̀ pé ọ̀kan ni wá. Ibi tẹ́tí máa mọ̀ pé àwọn ará ibi they are very wicked people. Nígbà tó tún pé táwa kan tó ń sá kiri pé a gbọ́dọ̀ padà sí round table. Kí ló tún ṣẹlẹ̀? Àwọn ará ibi tún sá padà wá. Wọ́n ní ìlú yìí kò sẹ́ni tó lè pín. Ẹ kàlẹ́ lẹ́ẹ̀kan sí. Ẹ wo bọ̀bọ́, ẹ wo arákùnrin yìí. He's a very young guy. Bí mo ṣe gbọ́, ó tẹ̀dá ìpó ṣẹ̀dí láti Yankee ni. Ara ògo ọ̀la nìyẹn o. Another ògo ọ̀la mi náà tuntun pa yẹn. Fúlàní pa wọ́n dẹ̀ confirm ẹ̀ pé this very issue, this very killing is Fúlàní. Wájú ìtàn ilé ìná pa sí. Ṣé ẹni ká continue bẹ́lẹ̀ ni? Ṣé ẹni ká máa bá lọ bẹ́lẹ̀ ni? Ẹ̀yin ọba Àkókó, ẹ̀yin ọba Ọ̀wọ̀, ẹ̀yin ọba Ìlàjẹ, ẹ̀yin ọba Èkìtì, ẹ̀yin ọba àtẹ̀mọ́pọ̀ àwọn ọba Kogi wọ́n ti sọ̀rọ̀ sókè, we accepted. Ẹ̀yin ọba Ilé Ọ̀ṣun, ẹ̀yin tọ̀ṣun yẹn lẹ́yìn bàbá wa Ọọ̀ni Ìrìṣàǹsì, ẹ̀yin tó kù ẹ sì dákẹ́ ni o. Kò sí ìgbésẹ̀ kankan tẹ́ ẹ gbé. Ẹ̀yin tí Ọ̀yọ́ state fíù nù yín ló sì sọ̀rọ̀ lẹ́yìn bàbá wa Olúbàdàn, bàbá wa Orílẹ̀-Ègbọ́n. Àwọn yẹn ti sọ̀rọ̀ sókè, àwọn bàbá gidi nìyẹn.
àwọn bàbá dáadáa, ẹ̀yin ọba Ògùn State, kí lẹ̀ ń ṣe? Kí lẹ̀ ń ṣe? gbogbo yín ilé tí mo sọ lálẹ́, èèyàn ọba tí mo fi challenge kẹ́nìkan lẹ ọbẹ̀ mi lórí wá, kò sí wàhálà, ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kan tó jáde láyé, ọmọ yín náà dẹ̀ jẹ́ bẹ́ẹ̀, àti sọ àní àní bu yín mọ́. ṣùgbọ́n màkànmákàn ní oyè tó kanra òwò, ó ń bọ̀ wá kanra ẹ̀dẹ́. tí ò bá jẹ́ ìgbàkúgbà tí ẹ gbà láàyè, ẹ wo tí Olúwo àti Múfútù Ìwó, ẹ wo nǹkan tó ti ń ṣe é sìn. Do you know nsìn pé Múfútù Ìwó ó ti lọ dá security ti tiẹ̀, wọn àti Olúwo wọn ti lọ dá kalẹ̀. Security tán dẹ̀ wá lọ dá kalẹ̀, the same uniform pẹ̀lú àwọn Fúlàní security kan tán ni wọ́n dá kalẹ̀ tán ń pín kiri láwọn ibì kan, the same uniform pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń gbé sẹ̀ríà, tí wọ́n ń pín sẹ̀ríà lọ kiri, the same uniform. àwọn security wọn yẹn ọ̀rọ̀ ṣì ń bọ̀ lọ́dọ̀ tiwọn, ìyẹn kọ́ la bá wá lálẹ́. ṣùgbọ́n ìbéèrè wa àrí pé ẹnìkan péré ló bá wa dáhùn sí comment section. ṣé ká sọ wípé ẹnìyẹn nìkan ni ojúlówó ọmọ Yorùbá tó wà lórí ètò pẹ̀lú wa lálẹ́ ni, tàbí èdè tí à ń sọ ṣé òun ni ẹ gbọ́ ni? torí pé a béèrè kí ni way out, kí ni ká tó ṣe. bàbá wa yẹn dẹ̀ ní ẹ̀kọ́ ètò Yorùbá Nation is the only solution, which is true, lóòótọ́ wọ́n tẹ̀ ti sọ pé ká tọ̀ fún, pé ká ṣe ní sùúrù, pé ká jẹ́ ká fọ gbogbo ṣe àgbà. ṣùgbọ́n opinion bàbá yẹn ṣe right, ojú ọ̀nà náà ṣe wà, torí pé kò síbi tá a fa ìlú ìlọ, tá a fa ìlú ìbọ̀ tí ò ṣe pé ìlú ẹ̀ máa pín last ni, tí òun ṣe wípé òun ló máa jẹ́ àtúnṣe. that is the only solution kan ta ní. ẹ̀ka lẹ́lẹ́kan sí ilẹ̀ káàárọ̀ oòjíire kò ní bàjẹ́ hàn, ilẹ̀ káàárọ̀ oòjíire kò ní dàrú o, ogun ò ní kó wa lọ nílẹ̀ káàárọ̀ oòjíire o, èyí á máa ké bí ẹyẹ o, kó wa ké bí eku, bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn á fún bí ọmọ ènìyàn, ànírun gbé sọnù bí ó ṣe bí ọmọ. mo kí wa lẹ́ẹ̀kan sí ẹ̀kálẹ́, àkúṣẹ́ látàárọ̀, èèyàn ọjọ́ ajé, mo mọ̀ pé àtẹ̀tí rí tajé ṣe lénìí. kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, kò ní sún wa, kò ní rẹ̀ wá o, àní lùgbàdì àìsàn, àní fọmọ já o, àní fàyà já o, ilẹ̀ káàárọ̀ oòjíire àgbà àlàáfíà o, àlàáfíà jọba padà nílẹ̀ káàárọ̀ oòjíire o. ṣùgbọ́n kó tó lè jọba, a máa gbé ìgbésẹ̀, tó deep, tó nípọn, a máa gbé o. láì gbé ìgbésẹ̀ kan á máa burú sí ni o. akẹwà ìgbé ẹ̀kálẹ́ lẹ́ẹ̀kan sí fún ẹ̀yin tẹ́ ti bá wa comment, tẹ́ bá wa like, tẹ́ bá wa share,
ọwọ́ tẹ fi tẹ̀ ẹ̀yọ̀ kó fi ní fi gbọ́mọ sí àṣẹ Èdùmàrè. Mo kí bàmí Adéyẹmọ Ìgbòho ṣá, mo kí pòfẹ́sọ̀ mi Adébánjí Akíntóyè, mo kí ọ̀gá mi Mr. Ọláyẹmí Kóìkì, mo kí àwọn àgbààgbà, mo kí màmá wa mọ̀mí ẹni pé ẹkú náà wà náà, ẹkú àdó tiwa, ẹkú ìgbàlejò wa, ẹni ṣubú dànù. Gbogbo ẹ̀yin tí mo ti dárúkọ ẹni irun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ẹ̀yin olólùfẹ́ wa náà tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ẹni irun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ẹ ṣé o, ó dàrọ̀.